Alfa Oni Tabatiyada, Baba Oni Tabatiyada, ẹni kí Baba Oni Tabatiyada jáde pé Baba Oni Tabatiyada o, kéwú o, ẹ wá ké. Ẹ tó bẹ̀rẹ̀ Tabatiyada, kúyá nù pọ̀ bàbá ò tí ha tán. Tabatiyada ni, èmi ò takò yẹn, má bínú torí Ọlọ́run o. Ilé tí ẹ kàn ṣe tó kàn tọ́ọ̀chì tèmi ni pé ọjọ́ báyìí ni lágbájá ó ṣe báyìí. Ẹ wá fún yẹn ní ultimatum. Àgbàlagbà wọn kì í ṣe nífẹ̀ẹ́ Muhammad àbí adẹ̀gbà fún àtẹ̀lé Muhammad. Kí ló dé tà ní sọdún rẹ̀? Wọ́n á ní àdádálẹ̀ ní bídíà ni pé kò dáa, kò ṣe kinní kan, bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ má jẹun wọn bẹ̀. Oúnjẹ mùsùlùmí náà ní ká má jẹun. Tó túmọ̀ sí pé tí wọ́n bá sọ pé ká má jẹun oúnjẹ kìrìsìtẹ́nì àti oúnjẹ ìṣẹ̀ṣẹ̀ ẹ̀ ní fi bínú. Oúnjẹ mùsùlùmí ẹgbẹ́ wọn gan wọn èyí jẹ́. Ní gbogbo èyí tẹ́ ẹ sọ pé ẹ̀ ń jà fún ànábì wa Muhammad náà sallallahu alaihi wasallam. Ṣé bẹ́ẹ̀ náà lẹ́ sọ pé mólúdì ọ̀dà? Gbogbo yìí náà lẹ́ bọ́ta lẹ́ni àwọn kan tó ń ṣe mólúdì kèfèrí ni wọ́n. Ẹ̀yin oníṣẹ̀ṣe ibi tá ti mọ̀ wípé kùndárù kò sí gbogbo ẹ̀sìn tí ò ní sí kùndárù ń bẹ. Àwọn kùndárù nù ìsìláàmù àwọn ni mú gbogbo àwọn tó ń bọ́ta yẹn o. Ẹ jẹ́ kí ìsìláàmù sinmi àwọn ni wọ́n ń bọ́ta tí wọ́n ń tako gbogbo ẹ̀sìn ẹlẹ́sìn àwọn ni. Àwọn náà wọ́n sọ pé wọ́n ní mólúdì ọ̀dà. Tẹ́ bá ti róúnjẹ kìrìsìtẹ́nì ẹ má jẹ, tẹ́ bá róúnjẹ oníṣẹ̀ṣe ẹ má jẹ, àwọn ni. Àwọn kùndárù nù wà nù. Àwọn kùndárù nù ìsìláàmù nù. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo kí gbogbo wa níbi tó ń kálukú bá ti ń wo fídíò yìí. Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali sayyidina wa sallim. Ilé ni mo kàn fẹ́ sáré kánmọ́ sí nípa ọ̀rọ̀ bàbá kan tó rà gbọ́dọ̀ pé bàbá wa, Baba Oni Tabatiyada. Ṣé rí ẹgbẹ́ mo tún máa ń sọ nínú gbogbo fídíò mi, I will never condemn any religion. I will never condemn any religion. Because tó bá ti condemn religion tí wọ́n á ṣe kí ni? Àwọn náà bọ́ tàtì ẹ̀. That's my own policy. Dé mi mọ́ tẹ̀lé nìyẹn pé tó bá ti gbalé wọn, wọn ní gbalé rẹ̀. Wọ́n kálukú máa lọ lórí ọwọ́ ẹ̀. Kí ni mo fẹ́ fàyọ? Baba Oni Tabatiyada gbogbo àáfà ayé mo challenge lélẹ̀ fún gbogbo àáfà ayé. Àbí ká sọ pé ìbéèrè ní kí gbogbo wọn dáhùn. Because àwa là ń fa gbogbo kínní. Àwa là ń wá gbogbo wàhálà àti wá tí wọ́n ń pè ní Islam is peace. Àbí àwa la wá mú gbogbo kínní la fẹ́ máa mú ní jàgídíjà gan tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ sọ fún gbogbo àáfà ayé ẹ ní assignment ni o. Ẹni kó ní kálukú lọ sínú suratul Qasas aya 56 aya 56 kó wọ́n ké 56 yẹn ẹni kan wá tú fún yín kan bàyánẹ̀ kan tú wẹ́lẹ́ kan ṣàlàyé wẹ́lẹ́wẹ́lẹ́ kan tú fún yín. Ibi tá ti mọ̀ wípé ẹnìkan kan ò gbọ́dọ̀ sọ pé mo wà lójú ọ̀nà. Lágbájá oníṣẹ̀ṣe kò sí lójú ọ̀nà, mùsùlùmí nìkan ló wà lójú ọ̀nà, kìrìsìtẹ́nì kò sí lójú ọ̀nà. Olúwa ń sọ fún ànábì wa Muhammad nínú suratul Qasas yẹn ni o. Gbogbo ba'da a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Olúwa ní innaka la tahdi man ahbabta. Ó ní walakinna Allaha yahdi man yasha'u wa huwa a'lamu bil muhtadina. Ẹni gbogbo àfà ní kẹ́ jẹ́ ká wò. Ẹni kí gbogbo wọn wá tú kíní yẹn fún yín. Tí n bá ní gbin tú, wọ́n á ní bá ṣe tú yẹn ọ̀dà àbí ṣùgbọ́n ìpadà tú. Ẹ wá ní gbogbo àfà ayé. Ẹni kí wọ́n ṣàlàyé ẹ̀ fún yín. Alfa Oni Tabatiyada, Baba Oni Tabatiyada, ẹni kí Baba Oni Tabatiyada jáde pé Baba Oni Tabatiyada o, kéwú o, ẹ wá ké. Ẹ tó bẹ̀rẹ̀ Tabatiyada, kúyá nù pọ̀ bàbá ò tí ha tán. Tabatiyada ni, èmi ò takò yẹn, má bínú torí Ọlọ́run. Ilé tí ẹ kàn ṣe tó kàn tọ́ọ̀chì tèmi ni pé ọjọ́ báyìí ni lágbájá ó ṣe báyìí. Ẹ wá fún yẹn ní ultimatum. Àgbàlagbà wọn kì í ṣe bẹ́ẹ̀. Èyí tẹ́ ń sọ̀rọ̀ gan, tán bá sọ pé ìjọ wo lẹ́kù kò sẹ́ni tó lè dáhùn rẹ̀. Kò sí. Ìjọ tẹ́ ẹ dáyé ta ló gbé yín lọ́wọ́ ńjọ́ náà ṣe ẹ mọ̀ ni. Ìjọ ò lẹ́ lọ kò sí. Ọlọ́run fi léèrè ṣe kí ni? Ó fi ṣe sítírù, ó fi ṣe gàgá dí gbogbo anybody. Àti oníṣẹ̀ṣe ni àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí. Kò sẹ́ni tó mọ ọjọ́ tí ó lọ. Kẹ́nìkan wá mọ fún yàn lọ́jọ́ pé ọjọ́ báyìí. Pé ẹnu ló gbé yín.
ṣùgbọ́n eléyìí tí mo fẹ́ sọ yìí ẹni kí gbogbo wọn àfa jáde kí wọ́n wá tú ó pé ìnáka Olúwa ní ìnáka ìrẹ Muhammad látàdí ó lè fẹ́ ní kankan mọ́nà ìrẹ ànábì wa Muhammad ó lè fẹ́ ní kíní ó lè fẹ́ ní kankan mọ́nà mọ́ àbábútà ìnáka látàdí mọ́ àbábútà pé ẹni tó jẹ́ pé ìwọ Muhammad nífẹ̀ẹ́ olólùfẹ́ mi ni mo nífẹ̀ẹ́ rẹ̀ ó wá fẹ́ fi mọ̀nà ó lè fi mọ̀nà ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé ẹ̀ ń jà fún ànábì wa Muhammad náà sallallahu alaihi wasallam ṣe bẹ́yìn náà lẹ́ sọ pé mólúdì ọ̀dà gbogbo yìí náà lẹ́ bọ́ta lẹ́ni àwọn kan tó ń ṣe mólúdì kèfèrí ni wọ́n ibi ẹ̀yin oníṣẹ̀ṣe ibi tá ti mọ̀ wípé kùndàrú kò sí gbogbo ẹ̀sìn tí ò ní sí kùndàrú ń bẹ àwọn kùndàrú nù ìsìlámù àwọn ni mú gbogbo àwọn tó ń bọ́ta yẹn o mùsùlùmí gidi kò ní bẹ́sẹ̀ ẹlẹ́sìn jẹ́ ẹ rí i pé kùndàrú nù wọn àwọn ni wọ́n bọ́ta kùndàrú nù ìsìlámù àwọn tí ó fẹ́ jẹ́ kí ìsìlámù sinmi àwọn ni wọ́n bọ́ta tí wọ́n ń tako gbogbo ẹ̀sìn ẹlẹ́sìn àwọn náà wọ́n sọ pé wọ́n ní mólúdì ọ̀dà tẹ́ bá ti róúnjẹ kìrìsìtẹ́nì ẹ má jẹ tẹ́ bá róúnjẹ oníṣẹ̀ṣe ẹ má jẹ àwọn ni àwọn kùndàrú nù wà nù àwọn kùndàrú nù ìsìlámù nù wọ́n ní tẹ́ bá mólúdì tá à ń sọ ṣe bọ́jọ́ bí ànábì ni ṣe bá wà lálá nífẹ̀ẹ́ Muhammad àbí adẹ̀gbà fún àtẹ̀lé Muhammad kí ló dé tá à ní sọdún rẹ̀ wọ́n ní àdádálẹ̀ ní bídíà ni pé kò dáa kò ṣe kinní kan bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ má jẹun wọn bẹ̀ oúnjẹ mùsùlùmí náà ní ká má jẹun tó túmọ̀ sí pé tí wọ́n bá sọ pé ká má jẹun oúnjẹ kìrìsìtẹ́nì àti oúnjẹ ìṣẹ̀ṣẹ̀ ẹ̀ ní fi bínú oúnjẹ mùsùlùmí ẹgbẹ́ wọn gan wọn èyí jẹ́ ibi tí mo wá ń bá lọ pé ìnáka látàdí mọ́ àbábútà ìwọ Muhammad ò lè fi ẹnìkankan tó bá nífẹ̀ẹ́ ò lè fi mọ̀nà Olúwa wá ní wàlákínà láhà yàdí ṣùgbọ́n àwọ̀ Ọlọ́run gangan yàdí la lè fi mọ̀nà máa ń yàṣáwọ̀ ẹni tó bá wù àwọ̀ Ọlọ́run láàfin mọ̀nà ẹnìkankan ò lè sọ pé lágbájá ọ̀wọ̀ náà ẹnìkankan ò sì lè sọ pé lágbájá yọ wà lùjánnà àyàfẹ́ ní táwọ̀ Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí tá a bá wù ká yọ́nú sí láti jọ wà lùjánnà ẹnìkan máa pẹ́ sọ pé òun lòún pẹ́ lùjánnà ẹbí gbogbo àfáàyè ẹnìkan lọ súrátù Qasas àyà 56 ẹnìkan ké fún yín especially Baba Oni Tabatiyada ẹnìkan ké fún yín kán wá tu fún yín ẹnìkan má tu kán má parọ́ òun kan kò tẹ̀ sí irọ́ tó fẹ́ pa bí wọn bá bá tu lédè míì ẹ̀yin ẹ tẹ̀ sí Google ọba yín tu ẹ tẹ̀ sí Google ó tu kéèyàn máa fẹnu kọ̀ndẹ́mù ẹ̀sìn kan pé ẹ̀sìn eléyìí yọ̀wọ̀ náà ẹ̀sìn eléyìí yọ̀wọ̀ náà ìnáka látàdí mọ́ àbábútà wàlákínà láhà yàdí mọ́ yàṣáwù ẹni tó bá wù àwọ̀ Ọlọ́run láàfin mọ̀nà Olúwa wá ní wàhúwà álámù bìlìmùtàdínà àwa la nímọ̀ nípa ẹni tí yóò mọ̀nà Olúwa nìkan lọ́ba tó ṣe kí ni ọba tó nímọ̀ nípa rẹ̀ ẹ jẹ́ kí gbogbo á ju gbogbo ẹ̀ lẹ̀ ká ju gbogbo ẹ̀ lẹ̀ fọlọ́run èkó àmọ́ àìníṣẹ́ni tó bá jẹ́ pé ẹ̀sìn tiẹ̀ gangan dùn ọ́ lára ò ní fèsì ẹ̀sìn ẹlẹ́sìn ibo ló tí ìbẹ́sìn tiẹ̀ gangan dé ibo ló tí ìbẹ́sìn tiẹ̀ gangan dé ẹ̀sìn tó yẹ pé o gbé dání gan bóyá sọ kò orúkọ lọ́gbẹ̀sìn tí ò tí ì mọ̀ sìn gangan dáadáa bí yẹn bá káwọ́ mọ́yà lórí irun wọ́n á ní kò dáa ó káwọ́ sẹ́gbẹ̀ẹ́ wọ́n á ní kò dáa kò tí ìbẹ́sìn ẹ̀ débì kan ọ̀rọ̀ ẹ̀jú bó ẹ̀sìn ẹlẹ́sìn advice lèmi á fún yín o gbogbo ẹlòmíì wẹ́ mi ìbú ẹlòmíì ṣe kinní yẹn láti fi trend ó ń ṣe kinní yẹn láti fi trend ẹ̀yin oníṣẹ̀ṣe gbogbo àwọn tí wọ́n bá ti sọ bẹ́ẹ̀ ẹnìkan tú àyà yẹn fún yín ní tí ẹ kọ́ bí wọ́n lé ẹni súrátù Qasas ẹ láàfáà kan sọ báyìí pé súrátù Qasas àyà 56 ẹnìkan bá yín báyà ẹnìkan bá yín tú dáadáa ká wá ṣàlàyé ẹ̀ fún yín assalamu alaikum warahmatullahi wabarakatuh.